Yeah, ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Tí a fẹ́ jíròrò lé lórí lénìí, òun ni ọ̀rọ̀ ìpínlẹ̀ Èkó. Ṣé n tó yẹ kí ó kàn wá ni? Tàbí ká fọwọ́ lẹ́rán ká máa wòran? Yorùbá ní ọ̀rọ̀ sùnùkùn, ojú sùnùkùn ni a fi ń wò ó. Irú eléyìí dẹ̀ ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa, ìlú Ìlọrin, ìran Yorùbá pọ́nbélé ló ní ìlú Ìlọrin. Gbogbo ẹ̀yin olóríire tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá wa pín ètò yìí, ẹ bá wa share, kẹ́dẹ̀ máa bá mi like, ẹ máa bá mi like, ẹ máa bá mi like, ẹ máa power tap, ẹ máa power tap, kẹ́ máa share. Gẹ́gẹ́ bá ẹ ṣe mọ̀, ìlú Ìlọrin, Yorùbá pọ́nbélé ló ní Ìlọrin. Ṣùgbọ́n ó jẹ́ nǹkan ìbànújẹ́ wípé àwọn ìran Fúlàní wọ́n wọ ìlú Ìlọrin lọ. Wọ́n dẹ̀ gba Ìlọrin mọ́ Yorùbá lọ́wọ́. Ìlọrin wá di ibi tí ọba Emir tó jẹ́ òun ni ó ń jẹ ọba wọn. Ní eléyìí tó fi jẹ́ pé olú Ìlọrin ló yẹ kó máa jẹ níbẹ̀, tàbí Àfọ̀njá of Ìlọrin, bó ṣe wù kán máa pe táìtù ẹ̀, Ọládẹrin of Ìlọrin, eléyìí tán bá fẹ́ láti pè é. Èyí tó dẹ̀ fa gbogbo eléyìí tí wọ́n fi ní àǹfààní yẹn láti gba ìlú Ìlọrin, òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ní àkókò yìí la fọwọ́ lẹ́rán la sọ pé ohun tí Àfọ̀njá ṣe kò dáa. Ìwà tí Àfọ̀njá hù sí Yorùbá kò dáa. Fún ìdí yẹn, ó yẹ ká fi Àfọ̀njá lẹ̀ kí ìyà kó jẹ ẹ́. Ó dàbí eré, ó dàbí àwàdà. Fúlàní gba ìlú Ìlọrin. Ní gbogbo ìlú tó wà nílẹ̀ Yorùbá lénìí, ìlú tá a lè nàka sí pé wọ́n tóbi ju Ìlọrin lọ, òun ní ìlú Èkó àti Ìbàdàn. Ìlú méjì yẹn ló tóbi ju Ìlọrin lọ ní gbogbo ilẹ̀ Yorùbá. Lẹ́yìn yẹn kò ń ṣe àsọdùn èmi dé Ìlọrin, kò tún sí ìlú tó tóbi tó Ìlọrin, tàbí tí n lè sọ pé wọ́n develop díẹ̀ tó ìlú Ìlọrin. Ẹ̀yin tẹ́ bá fẹ́ dá sí ètò yìí, request, please send me a request. Kẹjẹ́ ká jọ ṣe papọ̀. Eléyìí ò ń ṣe ètò Ọmọlúkà nìkan o. Gbogbo wa la máa jọ ṣe eléyìí. Tẹ́ bá rí gbogbo àlàyé tí mò ń ṣe, ẹ rí pé ẹ̀yin tẹ́ bá dé Ìlọrin rí, tẹ́ bá débẹ̀ rí, ẹ lọ ṣe ìwádìí nǹkan tí mò ń sọ yìí. Ẹ rí pé òkodoro òtítọ́ pọ́nbélé ni mò ń sọ. Ní ilẹ̀ Yorùbá, àwọn ìlú tèmi lè mú pé àwọn eléyìí mo débẹ̀ rí o, bí mi ti ẹ̀ rin gbogbo ẹ̀. Ṣùgbọ́n ní ìrí tí èmi rí, tí mo mọ̀ pé àwọn eléyìí tóbi, òun ni ìlú Èkó, ìlú Ìbàdàn. Àwọn ìlú tó tóbi ní títóbi, ní fífẹ̀, ní development tí wọ́n ju Ìlọrin lọ nìyẹn. Ó lójú àwọn ìlú tá lè sọ pé Ìlọrin ò jù lọ nílẹ̀ Yorùbá ní títóbi. Ṣùgbọ́n tó jẹ́ ìbànújẹ́ ibẹ̀ ni pé àwọn àjèjì, àwọn ni wọ́n ń dàrẹ́tì Ìlọrin. Ibi tí mo wá ń lọ gangan ni wípé ìlú Èkó kọ̀, àwọn tí wọ́n ń dojúkọ lásìkò yìí, ó jẹ́ ní tó ní agbára púpọ̀ púpọ̀. Ó dẹ̀ yẹ kí àwa ọmọ Yorùbá ká fi orí barí. Mo rántí brọ́dà mi kan tí àjọjọ ń polongo Yorùbá nation yìí nígbà kan rí. Bó tiẹ̀ jẹ́ pé òun náà yà bàrá kúrò níbi tí ó yà síbi tí kò yẹ kó yà sí. Ìyẹn ni Adéyínká grandson. Inú wa dùn sí. Ó jẹ́ ọlọ́pọlọ lórí tó jẹ́ pé gbogbo ìgbà ló ń pariwo fún àwọn ọmọ Yorùbá pé ẹ wá Yorùbá, ẹ ti sọ nǹkan nù. Ẹ ti sọ nǹkan nù. Ìyẹn náà làwa dẹ̀ rí táwa dìmú, táwa náà fi ń ṣe ọ̀rọ̀ sọ fún gbogbo ọmọ Yorùbá pé ẹ̀yin ọmọ Yorùbá, tẹ́ ẹ bá fúnra wàhálà ń bọ̀. Ẹ lọ sí orí YouTube page mi, ẹ̀yin tí ẹ̀ ń wò wá ní TikTok, ẹ̀yin tí ẹ̀ ń wò mí ní Facebook tàbí ní YouTube. Ẹ rántí pé ó tó méjì mẹ́ta tí mo dìídì ṣe ètò
lórí ilẹ̀ títà ní ilẹ̀ Yorùbá. Mo ṣètò, mo pariwo, mo kékéké, ẹ̀yin àlejò wa ẹ káàbọ̀, máa gbé yín wọlé o, ẹ má wọrí o, ẹ kàn ṣe sùúrù fún mi ni. Ẹ bá wa ní sùúrù, máa pè yín sìn, ní sùúrù, máa pè yín. Mo pariwo, ẹ mute, ẹ jọ̀ọ́, ẹ mute. Mo kékéké, mo yányányán, mo ní ilẹ̀ Yorùbá, ẹ ń sọ àwọn nǹkan yín nù. Kì í ṣèmi nìkan ni mo pariwo yìí o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tó tún wà lórí afẹ́fẹ́ bíi tèmi, àwọn náà pariwo. Àwọn bíi bàbá wa Akéúgba Gold wọ́n pariwo. Bàbá wa Buhari ọmọ Musa àwọn náà sọ. Mo wo wáàsí wọn tán ti sọ. Mo wo wáàsí bàbá wa Tìbí Ọ̀rọ̀kọ̀yà táwọn náà ti sọrú nǹkan tó jọ bẹ́ẹ̀, àtọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Wípé Yorùbá a máa ń sọ nǹkan nù, nǹkan máa ń bàjẹ́. Ẹ má mà já fọwọ́ lẹ́rán ká máa wòran. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo wá ṣe program, mo wá analyse. Lẹ́yìn tí mo ti ń ké tantan wípé kì í ṣe Fúlàní nìkan ní ilẹ̀ Yorùbá ranjú mọ́. Not just Fúlàní alone. Believe àwa ọmọ Yorùbá ni pé bóyá Fúlàní ló fẹ́ gba ilẹ̀ wa. Fúlàní fẹ́ gba ilẹ̀ wa. In tó wu Fúlàní láti gbà, òun ni pé kán take over gbogbo inú igbó wa. Tán bá ti rí inú igbó wa gbà, wọ́n á gbà títí wá dé ìgboro, wọ́n á gbà débẹ̀. Ṣùgbọ́n ìyàlẹ́nu tó wà ń bẹ̀ ni pé àwọn Fúlàní bọ́n ṣe wọnú igbó tán gba gbogbo inú igbó yẹn, bẹ́ẹ̀ náà làwọn ọmọ Ìgbò ń tiraka tó ń gbìyànjú láti gba gbogbo ìgboro. Nígbà tí Ìgbò bá gba ìgboro, tí Fúlàní gbanú igbó, ọmọ Yorùbá bó la fẹ́ wọ̀? Káì, ọ̀rọ̀ yìí ẹ̀yin kábíyèsí wa gbogbo lèmi bá wí. Ẹ̀yin ọba aláyé ilẹ̀ Yorùbá, ọba aládé gbogbo ẹ̀yin ni mo bá wí. Ìdí ni wípé ẹ̀yin ló yẹ kẹ́ ẹ ti dìde. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ kàwé, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ mọ̀ tó ń lọ. Kí ló dé tí Yorùbá ò ní foresight tó dáa? Kí ló dé tá ní? Mo sọ̀rọ̀ débi ọ̀rọ̀ developer níbi tí mo ṣe program yẹn dé ńgbà náà. Mo ní ọmọ Yorùbá, ẹ lọ máa lè ask tẹ́ ẹ bá nílẹ̀ tẹ́ ẹ fẹ́ tà. Ẹ lè ask pẹ̀lú àwọn developer. Ẹ jẹ́ kán bá yín kọ́, kàkà tẹ́ máa fi tà fún ọmọ Ìgbò. Ẹ jẹ́ kán bá yín kọ́. Ẹ jẹ́ kán kọ́. Wọ́n á lò ó fún iye ọdún báyìí, wọ́n á dá padà fún yín. Mo sọ̀rọ̀ débẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ní gbogbo àkókò tá à ń sọ yìí, nǹkan ti bàjẹ́ already o. Àwa kàn ń sọ ni, ṣùgbọ́n ǹjẹ́ wọ́n tiẹ̀ yí padà? Ǹjẹ́ wọ́n ṣàtúnṣe? Èyí tó wá burú jù nílùú Èkó, àwọn tó pera wọn lọ́ba, tó pera wọn níjòyè, àwọn gan-an ni wọ́n ń talẹ̀ lọ́wọ́n gógó fáwọn ọmọ Ìgbò. Ẹ gbàgbé wípé ilẹ̀ Yorùbá orílẹ̀-èdè ni. Bó pẹ́ títí akólòlò á pe bàbá. Ẹ fi òṣèlú, ẹ fi bọ ọ̀rọ̀ ọ̀la ìran Yorùbá. You involve politics in the future of Yoruba people. Ẹgbọ́n táwọn kò ṣàtúnṣe tó mí, kò sí changes kankan tẹ́ lè ṣe. Ìyí tó ṣẹlẹ̀ ní Kwara lẹ́ni tí Yorùbá bá dìde pé àwọn fẹ́ gba Kwara, òkú ayé àsùn lọ rẹpẹtẹ ni. Wọ́n á pa ọmọ anybody nípakípa ni. The same thing ló ń ṣẹlẹ̀ náà l'Ékòó. Ìgbò ti pọ̀jù yín lọ, Fúlàní ti pọ̀jù yín lọ. Ẹ ti fi àyè gbà wọ́n kọjá àfẹnusọ. Ẹ gbọ́, ẹ ti fi àyè gbà wọ́n kọjá tí ẹ lè ṣe àlàyé. Wọ́n prove ẹ̀ fún yín lọ́jọ́ ìbò tẹ́ di kọjá. I am a forefront preacher of self-determination for Yoruba people. So I don't believe in that election tó ń ṣe àbẹ́lẹ̀ tẹ́ fẹ́ ṣe next. Mi ò gbàgbọ́ nínú ẹ̀, kò sí tó kàn mí. Ṣùgbọ́n kò sígbà tí mo bá ń ronú ọ̀rọ̀ ìran Yorùbá tí ò ní máa tọ́ṣì heart mi. Kò sí bá a ṣe fẹ́ ṣe náà tá a bá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, a lè dá ṣe é. A máa invite àwọn èèyàn láti darapọ̀ láti lè bá wa ṣiṣẹ́ kí orílẹ̀-èdè náà lè tẹ̀síwájú. For example, ẹ wo orílẹ̀-èdè Canada ní landscape wọ́n tóbi ju America lọ. The population of United States of America is 300 million plus. Population Canada tó jẹ́ pé ní ti má sọ pé landscape yẹn à ń sọ̀rọ̀ ilẹ̀. Ilẹ̀ tó wà ní Canada tóbi ju ti America lọ. Ṣùgbọ́n àwọn tó ń gbé l'America is 300 million, ó tún lé rẹpẹtẹ. Àwọn tó wà ní Canada tí wọ́n ní ilẹ̀ jù, there are about 46 million people. 46 million. Bọ́n ṣe bí ibẹ̀ ṣe tóbi tó,
wọn ò bí ẹ dáa kó kàn déédéé gbéra kó ló fẹ́ wọ Canada bó ṣe wù ẹ́ ò lè wọ bẹ́ẹ̀ pẹ̀lú bó ṣe tó wọ́n fi ètò sí ẹnikẹ́ni tó bá máa wọ ọ̀dọ̀ wọn torí pé kí ni wọ́n la ojú wọn sílẹ̀ wọ́n rí ọ̀la wọ́n mọ̀ pé táwọn ò bá gbé irú àwọn ìgbésẹ̀ wọ̀nyí ọ̀la wọn ò léwu ṣùgbọ́n ìran Yorùbá ń ṣe la ojú wa lẹ̀ tàlùbọ́ kó sí àwa fúnra wa gan la tún pè wọ́n pé ẹ máa bọ̀ sẹ́ ilẹ̀ tó yẹ kẹ́ ẹ jẹ́ kọ́mọ Yorùbá wà kwáyà kẹ́ ẹ gba ìwọ̀nba tó bá jẹ́ kó jẹ́ àjẹmọ́nú fún yín níṣẹ́ lẹ máa gbà á ẹ sọ fọ́mọ Yorùbá pé kó máa lọ pé kó máa bá tiẹ̀ lọ ẹ wàá pọmọ Ìgbò dé nígbà ọmọ Yorùbá sọ fún yín pé network of flagging wọ́n flag ẹ̀ ní ẹ̀yìn èèyàn mi wọ́n flag ẹ̀ it's not network so kàkà kẹ́ ẹ ní sùúrù ẹ wàá pọmọ Ìgbò wá ọmọ Yorùbá tó mú 1 million naira wá láti ralẹ̀ ẹ ní kó máa lọ pé kò mọ bísí kò lówó lọ́wọ́ kò ní kinní kan ọmọ Ìgbò àwa kó 5 million wá àtà fún yín ẹ wàá tà fún rádà ṣé kò tán báyìí ó tán nídìí wa àbí kò tán nídìí wa and the most painful part of it ni pé owó òun tẹ́ ẹ bá gbà gan ẹ fi invest sílẹ̀ Yorùbá òun káti ẹ lè rí sọ pé eléyìí o ọmọ Yorùbá ló ní iléeṣẹ́ eléyìí o ọmọ Yorùbá ló ní ẹ fi invest to the funniest part ni pé party lẹ máa fowó òun ṣe ẹ fi ṣe party kẹ dágbádá funfun kẹ kó góòlù sọ́rùn kẹ ṣàkóbọ ẹ ṣe fẹ́ kẹ lo mọ́tò ńláńlá kẹ jẹ party kan sọ pé party lágbájá ló dáa jù Yorùbá mi ò ní parọ́ fún yín tẹ́lẹ̀ mo máa ń sọ pé mi ò regret pé mo jẹ́ ìran Yorùbá nísìnyí omi ní parọ́ fún yín mo regret pé Ọlọ́run dá mi sí Yorùbá ó gbomi lójú mi tí mo bá ro àròkàn lórí ọ̀rọ̀ ìran Yorùbá ó mà ṣe o náà ẹ̀yin èèyàn mi kí la wá fẹ́ ṣe ń sìn o aṣọ òkúkú bọ́mọ yẹ mọ́ báyìí ọmọ yẹ ti rí ìhòòhò wọjà ṣé Ìgbò tó ní estate sẹ́kọ̀ọ́ tóun fúnra ẹ̀ ra odindi tó ra ilẹ̀ lọ rẹpẹtẹ lọ́wọ́ ọba tó bá talẹ̀ fún tó dẹ̀ fi bẹ̀ sí estate tó ní ẹ wàá sọ pé òun kọ́ ló ní mọ́ ni àbẹ̀fẹ́ gbà padà lọ́wọ́ ẹ̀ whereas tó bá yẹ pé ẹ ní ìríran ọjọ́ ọ̀la tó yìnbó ń pè ní foresight tó bá yẹ pé ẹ ní ni ó yẹ kẹ́ ẹ jẹ́ ká understand pé àtà ilẹ̀ ẹ wá fún yín o a fẹ́ lìsì ẹ̀ fún yín ni bóyá fún 50 years or 40 or 30 or 25 years làwa fẹ́ máa lìsì ilẹ̀ wá fún yín ó yẹ báyìí dẹ̀ ni ọpọlọ yín kò jẹ́ kẹ́ ẹ understand because tó bá di ọ̀la a ṣe é gbà padà wípé nǹkan wa rèé o a gbà padà lọ́wọ́ yín o oye ọdún tá a fi fún yín ó ti tó. awítà ìwí àwọn Ìgbò kóra wọn jọ wọ́n ní bàbá Jákàndé ó fún wọn ní ilẹ̀ kan nígbà tó ń ṣe gọ́vnọ̀ ibẹ̀ yẹn bóyá Alábà international yẹn náà ni tẹ́ bá wọnú Alábà àṣẹ tọmọ Ìgbò ń pa ní Alábà international market ọmọ Yorùbá wọn ò bí dáa kó parú àṣẹ yẹn lórí ilẹ̀ bàbá wa ó mà ṣe o tí irú ẹ̀ ò dẹ̀ sí tí ò dẹ̀ sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀ pé ọmọ Yorùbá fẹ́ lọ pa àṣẹ ọjà kan ní ilẹ̀ Ìgbò tàbí ọmọ Yorùbá fẹ́ lọ pa àṣẹ ọjà kan ní ilẹ̀ Haúsá tàbí nílẹ̀ Fúlàní Yorùbá kí ló dé ṣe bọ́ sọ pé Yorùbá lọ́pọlọ ni wọ́n ní Yorùbá gbọ́n wọ́n ní Yorùbá ló wà highly intelligent jù ní gbogbo ilẹ̀ Áfíríkà kí ló dé tó fi wá jà wá yẹn gan aṣáwá la gọ̀ jù Yorùbá máa gọ̀ o a máa gọ̀ o gbogbo ìwà ibi ìwà ìbàjẹ́ ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìwà ta ló tó mi ìwà ta ló jù mí inú Yorùbá ni gbogbo ẹ̀ pín sí ọmọ Ìgbò gbọ́n ni wọ́n rí ọ̀la they have a good foresight wọ́n mọ̀ yìí pé in táwọn gbọ́dọ̀ ṣe rèé tó bá rí Ìgbò kékeré lẹ́ni tó kó aṣọ bó lè jẹ́ pàǹtì àwọn bọ́sà áńkì gbogbo ẹ̀ akóséjì ká máa kiri ẹ̀ ńgbò bá máa fi tó oṣù tó tẹ̀lé àti ní ṣọ́ọ̀bù kékeré èèyàn láfún níbẹ̀ o kẹ́ ẹ tó ṣẹ́jú àti lọ gba odindi ṣọ́ọ̀bù kan kẹ́ ẹ tó ṣẹ́jú ibi tó gba ṣọ́ọ̀bù sí yẹn ó ti sanwó ẹ̀ ó ti rà á àwọn ọmọ Yorùbá láǹlá tà á fún ọmọ Ìgbò yẹn ẹ wo lẹ Yorùbá lẹ́ni òun ló ṣe dùn mí
nígbà tí Saheed Ẹlẹ́gùṣì tó sọ̀rọ̀ wípé tí Yorùbá bá máa dúró Èkó máa dúró lọ́tọ̀ ni tí Yorùbá bá yọwọ́ kúrò lọ́rọ̀ yín báyìí Saheed Ẹlẹ́gùṣì kí Yorùbá yọwọ́ kúrò lọ́rọ̀ yín ṣé population yín nọ́mbà yín tó ta yín ṣe é pọ̀ tó ọmọ Ìgbò ni ṣé é pọ̀ tó wọn ni ká má wàá sọ pé tá a bá tiẹ̀ tún wá pa Haúsá àtàwọn ẹ̀yà tó kù ká wá pa pọ̀ mọ́ yín ṣé ẹ̀ tó ni ẹ̀ tó ẹ̀ lè dojú ìjà kọ wọn ẹ̀ lè bá wọn jà torí gbogbo ọ̀nà náà fi pọ̀ jù yín lọ tẹ́ ẹ bá fẹ́ bọ́ nínú ìgbèkùn yìí tí mi ìbá ní tàn yín ẹ̀yin ará Èkó ẹ̀yin tẹ́ ẹ jẹ́ hùìsù ní Èkó àsìkò the only thing tó lè gba Èkó padà fún yín òun ni pé kí ìran Yorùbá jáde kúrò ní Nàìjíríà láìsí bẹ́ẹ̀ mo lè ó gba ẹnu mi wípé Ìgbò máa jọba lé yín lórílẹ̀ Èkó títí láéláé ni kò sáàyípadà mọ́ ọmọ yẹn ti bá rìn hòhò wọjà aṣọ ò bá mọ́ àti sọ́nù prógámù kan ẹ má dìbò fún ọmọ Ìgbò ẹ dìbò fún Sanwó-Olú àti Sanwó-Olú àtọmọ Ìgbò èwo ló dáa nínú àwọn méjèèjì àwa mọ ipa tí Sanwó-Olú kó lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá nígbà tá a sọ pé a fẹ́ ṣe rálì kò sí gbogbo state tá a ti rí rálì ṣe àfẹ́kọ́ nìkan èmi náà ti sọ mo ní kán dìbò fún Sanwó-Olú mo ti sọ ṣùgbọ́n téèyàn bá wá ní àròjinlẹ̀ tó jòkó tó rò dáadáa wàá rí pé àti dìbò fún Sanwó-Olú àti dìbò fún Rhodes Vival Chinedu wàá rí pé kò sí àyàtọ̀ gan nínú méjèèjì it's still the same because bẹ́ẹ̀ dìbò fún Sanwó-Olú bó wọlé he has no power under the law under the constitution of Nigeria kò ní any power láti sọ pé kí Ìgbò jáde kódà tó bá implement law tó ní Ìgbò lára jù they have the right to go to court wọ́n á dẹ̀ challenge any court and they will win wọ́n á win kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe you understand but the only thing tó lè mú kí Ìgbò kó ẹrù wọn kán máa lọ sí ìlú wọn even tó bá máa padà láti wá àkwáyà ẹrù yẹn they will be back with the law òun ni pé kí Yorùbá pín kúrò nínú Nàìjíríà bí àwọn Ìgbò onírọ́ kan ṣe sọ pé àwọn náà fẹ́ pín irọ́ lèmi rí ní díẹ̀ torí Ìgbò they don't wish to pín tí wọ́n bá fẹ́ pín oyè kan ti lọ ṣùgbọ́n Ìgbò ò fẹ́ pín ẹ máa bá mi power tap dáadáa kẹ́dẹ̀ pín programu yìí kẹjẹ́ kó lọ ẹ̀yin tẹ́ bá fẹ́ dá sí ẹ free o ẹ request máa gbé yín wọlé ṣọ́rọ̀ mi yé yín kò sí ní tẹ́ ẹ fẹ́ bẹ́ẹ̀ dìbò fún Chinedu bẹ́ẹ̀ dì fún Sanwó-Olú Alaba will still be controlled by Igbo gbogbo ọjà tó ń jẹ́ ọjà tí mo ti dé rí lẹ́kọ̀ọ́ Igbo ló ń pàṣẹ gbogbo ẹ̀ mo ti dí ọjà Ládìpọ̀ dáadáa mo rìn dáadáa láti ẹnu géètì tí wọ́n ń gbà wọlé títí dé the last point mo rìn gbogbo ẹ̀ mo rìn láti north wá sí south láti west lọ sí east mo rìn mo dìídì lọ sí Èkó lọ rìn inú ọjà òun ni in tí mo rí ń bẹ̀ in tó ń panilẹ́kún ni mo dé Alábà dáadáa Alábà international mo rìn pẹ̀lẹ́sẹ̀ mi in tí mo bá in tó ń bani lọ́kàn jẹ́ ni kò sí Tinubu Sanwó-Olú wọlé o àwọn jàǹdọ̀ wọlé o Chinedu wọlé máa guarantee yín Igbo will still control Lagos kò sí ní tẹ́ fẹ́ ṣe already báyìí méjì nínú wọn báyìí ló ti wọlé sí National Assembly tájọ́ ọmọ Igbo tán fẹ́ represent ẹ̀yin ọmọ Èkó ẹ̀ ráyé yín ọ̀tẹ̀ tí Yorùbá ṣe tó bá yé Yorùbá débi tí Yorùbá délé ní òun lẹ rí yo ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ó máa ń tẹ̀yàn rì ni Yorùbá ẹ̀ wá ráyé yín báyìí ibo la wá fẹ́ bá yàrá já and the same thing tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ má rò pé kò nìkan ló ti ń ṣẹlẹ̀ òun ló ṣe ń dùn mí fún àwọn ọba wa àwọn ọba aládé ẹ̀yin ọba a rí ọba aládé nílẹ̀ Yorùbá tó ń gé ilẹ̀ fún Fúlàní pé kó gbà máa ṣáà máa lò ó torí pé Fúlàní fẹ́ fún yín
ní màlúù nígbà tó ọba aláyé bá ṣe irú ẹ̀ mélòó wá làwọn ọmọ ìlú ò ní ta ilẹ̀ fún làwọn ọmọ onílùú tí wọn ò ní talẹ̀ fún ọmọ Ìgbò ṣẹráyé so ẹ jẹ́ ká ro àròjinlẹ̀ o ẹ jẹ́ ká ronú torí ibi tí ọ̀rọ̀ dé dúró yìí mi ò mọ solution tó wà nú ọ̀rọ̀ yìí Sanwó-Olú ó yìnbọn sáwọn èèyàn wa nígbà tá à ń ṣe rally kò sí gbogbo state tá a ti lọ ṣe gbogbo state pátá la lọ gbogbo ẹ̀ pátá la dẹ̀ ti ṣe rally Yorùbá tá a ti pariwo pé Yorùbá ló sàn kó dá dúró ṣùgbọ́n Sanwó-Olú kọ̀ kò jẹ́ ká rí ṣe lẹ́kọ̀ọ́ wọ́n dìde ogun wọ́n àtàkì ilé Sunday Ìgbòho torí pé ká sáà má wá sẹ́kọ̀ọ́ a tún tiraka wọ́n tún yìnbọn ọmọlọ́mọ ó wá délẹ̀ báyìí ẹ wá ń ṣojú ayé báyìí wá ń pariwo ẹ jẹ́ ká dìbò ẹ jẹ́ ká ṣe ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ bọ́ bá a bá dìbò fún ẹ̀gàn Sanwó-Olú you don't have under constitution of Nigeria ní power you don't have constitutional power láti sanction àbí láti lé gbogbo Ìgbò tó wà ní ìlú Èkó ní constitution Nigeria sọ bẹ́ẹ̀ they have the right to live anywhere they want ṣùgbọ́n tó bá jẹ́ pé ìran Yorùbá tá a bá dá dúró lọ́tọ̀ tàbí tá a ti control gbogbo àti máa ta ẹ̀tọ́ wa fún àwọn ará àta tẹ́lẹ̀ ní gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí kì bá má ṣẹlẹ̀ màmá mi so eléyìí ló ń ba ọkàn tèmi jẹ́ àwa ń sọ̀rọ̀ báyìí àní ká lọ ṣe kinní kan aṣọ ọmọ yẹn ti rí ìhòhò tó bá tiẹ̀ sọ pé kán dìbò fún Sanwó-Olú tó jọmọ Yorùbá tẹ̀yìn gbàgbọ́ kán fi sílẹ̀ dúlẹ̀ under the law under constitution Sanwó-Olú kò sí nǹkan tó lè ṣe fún ọmọ Ìgbò mọ́ Ìgbò will still control Lagos state àwọn ló pàjù àwọn ló ń pàṣẹ gbogbo ọjà àwọn ló wà ládìígbò àwọn ló wà ní ọjà Alábà àwọn ló pàṣẹ Balógun market Ìdúmọ̀tà everywhere in Lagos they control it so kò sí nǹkan tí Sanwó-Olú fẹ́ ṣe kò lè lé wọn but the only solution now tó lè save gbogbo wa òun ni pé kí Yorùbá tá a bá jáde táwọn náà dúró on their own wọn á gba orílẹ̀-èdè wọn lọ even if they want to come back to Yoruba land they are free we will welcome them but they will follow rules and regulations of Yoruba land. wọ́n á tẹ̀lé òfin ọmọ Yorùbá ṣáà ń kọ́lé sí London ó dẹ̀ ń tẹ̀lé òfin ẹ̀ ọmọ Yorùbá ń ra lé sí America ń ra lé sí Canada wọ́n ń tẹ̀lé òfin tó wà bẹ́ẹ̀ ó lófin tó guide everybody so ẹ̀yin ọmọ Yorùbá eléyìí ó fa ìbànújẹ́ ńlá bá ọkàn mi ibi tí Yorùbá wà bára wọn lénìí ọ̀rọ̀ yìí wá sọ sí ni lẹ́nu ó tún buyọ̀ sí bá a ṣe fi àfọ̀jálẹ̀ wípé ó ṣe Yorùbá bí eré wọ́n gba Ìlọrin o bẹ́ẹ̀ ni Èkó tún ti kò sí báyìí o kí ni ká ṣe so mama mi Dr. Funmi you are welcome mommy you surprised me today. ó bẹ̀rẹ̀ láti Ìlọrin ẹ ká san gbogbo lé. thank you mommy ẹ kú thank iṣẹ́ you náà. ma ẹ ṣé ma. nǹkan tá a sọ lórí platform mi lánàá nìyẹn topic pé bàbá bá tẹ̀sí wọlé kí ni wọ́n máa ṣe fún wa ká máa sọ wọ́n fẹ́ ṣe náà wọ́n fẹ́ ṣe bọ̀ nígbà táwọn kan kọ̀ wọlé wọ́n kọ̀ dẹ̀ yí topic yẹn pé dókítà wọ́n mà ní wọ́n fẹ́ gbèkó lọ́wọ́ wọn Èkó báwo ta ló fẹ́ gbèkó ó dà pé nǹkan tẹ́lifọ̀dì sọ́ǹsìn nìyẹn mi ò rò pé wọ́n lè gbèkó lọ́wọ́ wọn ó dà pé nítorí pé wọ́n ti rí pé Òbí ti win ní Èkó Sanwó-Olú sìn ẹ̀rù wá ń ba everybody pé kọ́ má ti lọ win ó dà pé nǹkan tẹ́mi rò kó fà ní ó dà pé ìbọn olóṣèlú lọ́jọ́ yìn fúnra wọn lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tó mí mọ́mì ọ̀rẹ́dì wọn Ìgbò ti gba Èkó àwọn kíkẹ́ ṣe Ìgbò nìkan àwọn àlejò ti gba Èkó wọ́n ti gba Èkó ọ̀rẹ́dì so èyí táwọn èèyàn ń sọ ni pé tí Ìgbò bá tún lọ jẹ gómìnà l'Ékòó pé ó ti já pé wọ́n ti lọ finally nìyẹn. ẹ̀gbọ́n mi Mr. Kabar ẹ̀yin náà gbé òsókè ẹ̀ sọ sọ̀rọ̀ yìí Johnny Cash ẹ ní sùúrù fún mi ẹ̀yin náà máa sọ̀rọ̀ o Gafar over to you. Okay. Ẹ̀gbọ́n mi Ìgbò lè gba Èkó lọ́wọ́ wa gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni ó dàbí pé tó bá dàbí pé Ọlọ́run ti dá yín tẹ́lẹ̀ nígbà tí àwọn bàbá wa wà nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ Yorùbá ò ní ṣẹlẹ̀. Ṣé ọ̀rọ̀ mi yé yín sà ká wo nǹkan tó ṣẹlẹ̀ láti Ìlọrin ṣé kò yẹ kí àwọn ọmọ Èkó kí wọ́n gbọ́n láti ibẹ̀ yẹn ni. Yes nísìnyí wọ́n bínú pé ọmọ Ìgbò fẹ́ gba Èkó wọ́n fẹ́ ṣìgbà wọ́n fẹ́ ṣàwọ̀
ká wo àwọn ẹni tí wọ́n ti ẹ̀ ń ṣe acting fún àwọn Yorùbá gan ṣé mélòó ni wọ́n rántí nígbà tí wọ́n bá wọlé ọ̀rọ̀ mi yé mi ẹ̀gbọ́n mi tí wọ́n bá ti wọlé báyìí wọ́n ti gbàgbé àwọn ọmọ wọn ẹni tó jà fún wọn wọ́n ti gbàgbé wọn pátápátá ó dàbí ẹni tó jẹ nítorí ìkan tó fẹ́ ó jẹ dòdò kò lè sọ ìdodo mọ́ bó ṣe rí nìyẹn mi ò lè ní pé ojú kòkòrò ni ọ̀dọ̀ mi ní Èkó ní gbogbo Ìkẹjà báyìí gbogbo ọmọ Yorùbá báyìí wọ́n ti ta ilé wọn tán tí bàbá wọn bá ti kú báyìí ó tán nìyẹn tíṣà ló kù bíi pé àṣàsì ni ó sú mi ó dàbí àṣàsì. Ìgbò ni wọ́n máa tà fún Ìgbò ni wọ́n á tà fún. bẹ́ẹ̀ ni ó dàbí ọ̀rọ̀ àṣàsì. nítorí ẹ má bínú jà nítorí pé kò sífẹ̀ẹ́ láàrin ìwà náà ni ojú kòkòrò owó nígbà tọmọ Yorùbá bá fún pé bóyá bíi 2 million ló ní láti fi ra ilé yẹn ẹ nínú bọ́tọ́mọ Ìgbò bá gbé 5 million tó bá gbé 6 million ní ẹ má fún ọmọ Ìgbò. ó sú mi ọ̀rọ̀ yìí. gbogbo properties yẹn ti wá lọ sọ́dọ̀ ọmọ Ìgbò sí i. òótọ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí Eko ń sọ. ojú kòkòrò ni ṣùgbọ́n kò ń ṣe ojú kòkòrò. mọ́mí wa òótọ́ ọ̀rọ̀ lọ̀rọ̀ tẹ́ ẹ sọ èmi lọ sí àdúgbò kan nílọrin sà ẹ ló ṣe ń gbọ́ mi sà. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yìí. mo lọ sí àdúgbò kan nílọrin sà ìgbà tí máa débẹ̀ gbogbo àwọn tó wà mẹ́pàá ta ọmọ Yorùbá ni wọ́n ṣùgbọ́n wọ́n á ń jẹ́ kó máa yé mi pé àwọn ò kì í ṣe ọmọ Àfọ̀njá o ọmọ Gèrè Álímì làwọn fúnra ara wa Yorùbá fúnra náà là ń fi ìyà jẹra wa ìyẹn bẹ́ẹ̀ nǹkan tó wá ń kó ìyà jẹ wá jù ẹ̀sìn tí a mú wọ gbogbo nǹkan ẹ̀sìn àjòjì tí a mú wọ gbogbo nǹkan tá à ń ṣe nílẹ̀ Yorùbá pátá òun ló ń fi ìyà jẹ wá lọ́pọ̀lọpọ̀ kí ni ó mú mi sọ bẹ́ẹ̀ ni pé àwọn àfáà àtọjọ́ ọmọ Ìlọrin yẹn náà máa sọ̀rọ̀ wọn á ná ọmọ Ìlọrin làwọn ṣùgbọ́n àwọn ò kì í ṣe ọmọ Àfọ̀njá ọmọ Gèrè Álímì làwọn wọn àwọn ń gbé ọmọ Gèrè Álímì tẹ́ ń sọ yìí Fúlàní ni èdè Yorùbá lẹ̀dẹ̀ ń sọ wọ́n ń pè yín ní Ajíkòbí wọ́n ń pè yín ní Akínòsí Adéwùnmí ẹ̀dẹ̀ ń pè yín lọ́mọ Gèrè Álímì ṣé Gèrè Álímì kí ni Gèrè Álímì ní í ṣe pẹ̀lú Akínòsí kí ló ní í ṣe pẹ̀lú Adéwùnmí Ajíkòbí ẹ̀sìn ó kọ́kọ́ ti gba ló jẹ́ kí Ìlọrin yẹn bọ́ mọ́ ìran Yorùbá lọ́wọ́ mo tún wá lọ sí Kogi ìgbà tí mo dé Kogi yẹn àwọn kan sọ pé àwọn ò kí ń ṣe ìgalà ń tàwọn Yorùbá gangan làwọn àwọn yẹn fara mọ́ Yorùbá dáadáa ṣùgbọ́n wọ́n ti pín wọn mọ́ ọ̀hún àmọ́ àwọn yẹn fara mọ́ Yorùbá ṣùgbọ́n Ìlọrin yẹn tẹ́ ẹ bá rí ọmọ Ìlọrin tó jẹ́ original ọmọ Ìlọrin o a máa sọ fún yín pé òun kì í ṣe ọmọ Àfọ̀njá ọmọ Gèrè Álímì lòun ibi tí wàhálà ti ṣẹlẹ̀ sí ìran Yorùbá nìyẹn alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì àwọn ọba wa nílẹ̀ Yorùbá nǹkan tí wọ́n fẹ́ jẹ ò jẹ́ kẹ́lòmíì gbọ́n kí ẹ mú Haúsá ẹ ní ẹ fi Haúsá jẹ Sẹ́ríkì kí ló ń jẹ́ oyè Sẹ́ríkì nílẹ̀ Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ Sẹ́ríkì nílẹ̀ Yorùbá níbi tí Balógun wà Àgbàkin àwọn oyè bẹ́ẹ̀ yẹn ló wà nílẹ̀ Yorùbá ẹ wá lọ mú Fúlàní àbọ̀mọ Haúsá torí pé ó ti ń tọ́jú yín torí pé ó ti ń tọ́jú kábíyèsí ẹ wá ní ó yá mo fún ẹ lóyè Sẹ́ríkì Mọ́là Igwe Ìndìgbò kí la fẹ́ fìyẹn ṣe nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá kan ò lè lọ sílẹ̀ Yorùbá kọ́ sọ pé ọmọlúàbí ilẹ̀ Yorùbá rẹ̀ kọ́ fi èdè wọn sọ pé ọmọlúàbí ilẹ̀ Yorùbá làwọn fún ní ààfin nílẹ̀ Ìgbò lè dé Ìlọrin nílọrin tó tẹ̀jẹ́ lọrin náà lè débẹ̀ láwọn àdúgbò kan káwọn sọ pé ọmọ yìí tó ní gbọ́jọ́ ọmọ Yorùbá àwọn fi ṣe baálé àdúgbò máa gbọ́ àáfà àgbà kínní kan lẹ máa gbọ́ lè gbọ́ ẹ̀sìn ó ti kọ́kọ́ gba nǹkan lọ́wọ́ ìran Yorùbá ó máa ń dùn mí nígbà kan torí èmi máa ń dédé jáde Yorùbá lèmi ṣe níléèwé mo máa ń dédé jáde máa lọ pé kí n tiẹ̀ mọ̀ kí ni ibo ni ìran Yorùbá fẹ̀dé mo lọ sí Togo mo á lọ sádùúgbò kan ní Togo yẹn ibẹ̀ yẹn wọ́n ń pè bẹ̀ ní Ilé Ifẹ̀ náà máa ń pè bẹ̀ ibẹ̀ ni igi tí wọ́n sọ pé ó ju Jésù lọ ibẹ̀ ni igi yẹn wà táwọn kan máa ń bọ igi yẹn bíi òòṣà wọ́n sì ń lọ bẹ̀ àdúrà wọn ń gbà níbẹ̀ ṣùgbọ́n àwọn Yorùbá tó wà ń bẹ̀ yẹn wọ́n jẹ́ kí ìran Yorùbá wù mí torí mo lọ bẹ̀ mo sì wà ní skul gbà yẹn mo fẹ́ lọ ra nǹkan ni ọmọ Yorùbá yẹn wá súnmọ́ bóyá wá rí mi ó ní ọmọ Yorùbá lẹ́ni ó wá sáré wá ó wá sọ sí mi létí nǹkan tó fẹ́ ra yẹn fake ni o má ra o ká lọ ọmọ ìyá mi ní ọ tó ṣùgbọ́n èdè ìgbà tó ti jẹ́ pé Yorùbá ló sọ yẹn ọmọ Tógò tó wà ń bẹ̀ kò gbọ́ ó sọ Yorùbá sí mi mo tètè mọ nǹkan tí
ó ń sọ. Àwọn Yorùbá tó wà ní ilẹ̀ Áfíríkà tó súnmọ́ wa tó rọ̀gbà yí wa ká, wọ́n fẹ́ kí ìran Yorùbá wà lójú kan ju àwa tá à ń gbénu Nàìjíríà lọ. Ó ní agbára, ó ní agbára. Ẹnìkan tiẹ̀ kọ kọ́mẹ́ǹtì jáde, ó ní gbogbo ọkọta àti Festac pátápátá, ó ní Ìgbò ló ní gbogbo bẹ̀, ó ní àwọn náà rà gbogbo bẹ̀. Ẹ sọ̀rọ̀ nípa Agége ní bíbá ẹ̀. Agége ẹnìkan náà tún kọ Agége jáde. Ṣé ẹ ń gbọ́ mi sà? Nẹ́tíwọ̀kì yẹn ni sà. Ó ti lọ. Agége ti lọ. Ẹ bá a ṣe you have 1 minute ẹ jọ̀ọ́ kí another person lè dá sí ẹ jọ̀ọ́. Ó yá conclude ọ̀rọ̀ yín. Ok, ẹ jẹ́ kẹ́ lómi máa dá sí. Nǹkan tí mo fẹ́ fi conclude ọ̀rọ̀ mi ni pé àwọn ọba wa nílẹ̀ Yorùbá kí wọ́n jọ kan yé tà wá, torí àwọn olórí ẹlẹ́sìn yẹn náà ni wọ́n ń tà wá àtàwọn ọba kan yé tà wá fún àwọn àjòjì, wọ́n ti gbé wa lé wọn lọ́wọ́. Tọmọ Yíbò bá débì kan tó bá ná 10,000, tọmọ Yorùbá bá débì kan tó bá ná 5,000, wọn ò ní recognize ọmọ Yorùbá bí ọmọ Yíbò. So ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ sà. Ara àwọn pírọ́blẹ̀mù tá a ní nìyẹn. Dádì mi pásítọ̀ Ayọ̀délé ẹ gbóhùn sókè sà, ẹ ṣeun àgbáyé adalẹ́ dádì. Ọmọlúkà mọ́ra òṣàlání. My dádì adúpẹ́ wà mọ́ra olésìkọ́ ṣìwẹ̀ gbúrò lé. Àlàáfíà làwà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rá èyé mi o Dr. Fúnmi mo kí yín o, God bless you ma. Màmá nìyẹn. Yes sir, ẹ kọ́ ọjọ́ mẹ́ta. Ṣàlàfíà lẹ́wà. Màmá ò fọjọ́ Ọjọ́ púpọ̀ ìlú ìyá mi. wọ́n láwọn máa dúró sí mi lẹ́ni. Yes sir. Àbí ìyá dáadáa ni Dr. Fúnmi. Ẹ ṣe sà. Ìyá dáadáa ni. Yes sir. Mo kí everybody lórí ètò. Ọmọlúkà, ẹyẹ kì í fi apá kan fò. Èèyàn ò lè nílé baba kó má nílé ìyá. God bless you doctor, ẹ ṣé gan Dr. Fúnmi. Ṣé rí ọ̀rọ̀ Gbádébọ̀ road vival tá à ń sọ̀rọ̀ yìí ní Lagos State, ọmọ Èkó ni o, Yorùbá dẹ̀ ni, ìyá ẹ̀ ní Yíbò. Gbádébọ̀ kì í ṣe ọmọ Yíbò, ìyá tó bí òun ni Yíbò, bàbá ẹ̀ lára àwọn tí wọ́n jọ ní Èkó ni. Irú èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, ọmọ Èkó ni ìyá mi. Àwọn jìnnàdú ọlọ́kọ̀ kí n wá dìde lẹ́kọ̀ọ́ lọ́la pé mo fẹ́ ṣe nǹkan tí mi ò bá jẹ́ èèyàn ṣánṣán náà máa sọ fún mi pé mi ò ń ṣọmọ Èkó. Torí yóò lè nílé ìyá kó má nílé bàbá. Ṣé rí, ẹ jẹ́ ká ní sùúrù. Tí a bá fẹ́ rí òmìnira Yorùbá nation gbà, gbogbo àwọn Yorùbá wa tó jẹ́ politicians yìí wọn lè jẹ́ ká lọ síbì kankan. Mo ti ń pariwo, Dr. Fúnmi dẹ̀ jẹ́ lẹ́rìí mi, mo ti ń pariwo kínní. Ṣé rí gbogbo àwọn politicians wọ̀nyí àpò ara wọn ni wọ́n ń jàdù. Àti ẹ̀mọ̀ yẹn dájúdájú. Ṣé rí tí ọmọ Yíbò ẹ̀ ń tẹ̀ pé lọ́mọ Yíbò igan tó bá débẹ̀ torí àjìjàngbara ni road vivals, àjìjàngbara ni. Bóyá Ọlọ́run lè lò ó fún wa láti kún wa lọ́wọ́ láti gba òmìnira orílẹ̀-èdè Yorùbá. Torí gbogbo ibi tí wọ́n bá ti ń yan èèyàn jẹ pátápátá lára ti máa ń ta nínú profile ẹ̀ pẹ̀lú àwọn tó súnmọ́ tá a gbọ́rọ̀ lẹ́nu wọn pé irú èèyàn wo ló jẹ́. Ṣé Sanwó-Olú lọmọ Èkó ni? Sanwó-Olú kì í ṣọmọ Èkó náà, ṣùgbọ́n ọmọ Ògùn state ni. Kò ṣe kó gbogbo ọ̀rọ̀ Lagos state kó lọ sógùn state. Ẹ jẹ́ ká kò nídìí ìdó, eré ọmọdé ni. Àsìkò tá a wà yìí, nǹkan tá a need ó ní èèyàn tó lè ṣe ìlú. It's not about pé ọmọ bíbáyìí ni àbí kò ń ṣọmọ bíbáyìí. Tí a bá tí tó àsìkò láti gba òmìnira orílẹ̀-èdè Yorùbá, ẹ má jẹ́ ká tún fi ẹlẹ́yàmẹ̀yà torí pé bàbá mi lọ fẹ́ Yíbò, ìyá tó bí mi jẹ́ Yíbò, ìyẹn wà kò jẹ́ kó deprive mi ní ẹ̀tọ́ mi. So ọ̀rọ̀ road vivals yẹn òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Kò sí nǹkan tó mú
ẹlòmíì ò jọ ọmọ Èkó jù lọ torí bàbá tó bí ọmọ Èkó ni bàbá ẹ̀. bọ́mọdé ò bá ìtàn ó yẹ kó bá àrọ́bá òǹdẹ̀ ní bàbá ìtàn. ẹ jẹ́ ká wádìí ohun gbogbo ká tó máa sọ̀rọ̀ jáde síta. Daddy, ẹ ṣé mi ò interrupt yín sir, but ó dàbẹ́ ni wípé nǹkan tá à ń gbìyànjú láti sọ ẹ gẹ́tì wa kì í ṣe bóyá Viber Okay sir. bóyá ó jọmọ Igbo tàbí ó jọmọ Yorùbá kì í ṣe òun là ń sọ o. ọ̀rọ̀ tá à ń sọ ni réètì tí àwọn àjèjì tí máa sọ pé àjèjì ó yé yín torí ayé làwa bá yín, àwọn tí òun ṣọmọ Yorùbá tí wọn ń ṣọmọ Èkó káti ẹ̀ mú pé Èkó kúrò tá a lè sọ pé wọn kì í ṣọmọ Yorùbá, wọ́n ní upper hand ní Èkó yẹn ju àwọn ọmọ tó jẹ́ Yorùbá lọ. ìyẹn làwọn ń discuss pé kí ni way out. mo ti sọ ṣáájú kẹ́ tó dé, wọ́n dìbò fún road Viper tàbí wọ́n dìbò fún Sanwó-Olú tàbí wọ́n dìbò fún Jandor, kò sí any changes. Both of them can be able to perform. wọ́n dẹ̀ lè má lè perform, ìyẹn ò tiẹ̀ kò sí changes nínú ẹ̀, but táwa ń sọ ni wípé gbogbo everything tó ní í ṣe pẹ̀lú àwọn ibi tó ṣe kókó ní ìlú Èkó. ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní gbogbo Ọkọ́ta tó fi dé Festac ó ní Ìgbò ló ra gbogbo ẹ̀, gbogbo Agége pátápátá tó fi lọ s'Ẹ́gbẹ́dá Ìgbò ló ra gbogbo ẹ̀. wọ́n ti flag mi ayé mi tèmi bá mi. ẹ̀ríṣẹ́ the host program. Hello. ẹ jọ̀ọ́ ṣé ti ń gbọ́ mi. À ń gbọ́ yín. ẹ ṣe jàre kíní yẹn ti hangi lọ́dọ̀ mi ni mo ṣe ń sọ bẹ́ẹ̀. ó hangi náà lọ́dọ̀ àbọ̀ à ń gbọ́ yín. À ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ lọ. so nǹkan tí mo ń gbìyànjú pé káwọn èèyàn wá ẹ like ẹ jọ ẹ pa tap ẹ. so àwọn nǹkan tá à ń gbìyànjú wọ́n ti kọ́ tì mí. nẹ́tíwọ́ọ̀kì palava. so àwọn kan tí mò ń gbìyànjú. a ṣì ń gbọ́ yín sá o a ṣì ń gbọ́ yín sá o. ó ní nǹkan tó gbé wá sọ́dọ̀ mi mo get. so ó ní nǹkan tí mò ń gbìyànjú láti sọ ni pé gbogbo ibi wọ̀nyí pátápátá tí Ìgbò bá gbé ọmọ Ìgbò gangan dìde dádì pẹ̀lú Ìgbò tó wà lẹ́kọ̀ọ́ tán bá dìbò wọ́n á na ọmọ Yorùbá tó wà lẹ́kọ̀ọ́ lọ. wọ́n show ẹ̀ fún wa náà recently. àwọn kan bá sọ̀rọ̀ wọ́n ní kì í ṣe Ìgbò nìkan ló dìbò fún Obi, ọmọ Yorùbá mélòó ló dìbò fún Obi, kí ni percentage ọmọ Yorùbá tó dìbò fún Obi. ìtẹ́mi ń sọ èmi ti pariwo ẹ̀rí láti ẹ̀jẹ̀ kí láǹdì ẹ̀ mọ́ bínú. Okay sir. ṣẹ́rí èmi ti pariwo rí pé in tó yẹ kí Yorùbá máa ṣe ni pé kò yẹ ká máa ta property wa fún àwọn àjèjì. in tẹ́mi rò pé ó yẹ ká ṣe òun ni pé ká bẹ̀rẹ̀ sí ní lease ẹ̀. mo sọ̀rọ̀ lórí developer. when you have a property tó o bá lówó tó lè fi ṣe ẹ gbé fáwọn developer, wọ́n á lò for certain years like 10, 20 years or 25 years, they will hand it over to you at the end of the day to become your property. but àwọn ọmọ Yorùbá èyí tó gbogbo Èkó pátápátá náà ti rà tán, ẹ má jà tanra wa jẹ dádì. ó dẹ̀ léwu. ẹ̀yin báyìí ẹ̀ ń sọ̀rọ̀ yìí pé Viber ọmọ Èkó kò sọ ọmọ Èkó. tẹ́ ẹ bá go online tẹ́ ẹ rí nǹkan táwọn ọmọ Ìgbò ń sọ, they were telling us yìí pé ilẹ̀ Èkó yẹn Ìgbò ló ní, àwọn ló ní. tá a bá wọn ní tọmọdé ò bá gbọ́tàn á bá àrọ́bá. a ti gbọ́ rí gbogbo bí Nnamdi Azikiwe bó ṣe gbìyànjú àti gba Èkó, gbogbo ẹ̀ la gbọ́ nítàn. a gbọ́ nígbà tójú kú ń jà tó lóun fẹ́ wá gba Èkó pé Ìgbò ló ní Èkó tó anẹ́sẹ̀ jẹ́ kó ti jà dé ọ̀rẹ́, òun ló bí n tó fi sọ pé ó lè kú ìjà ọ̀rẹ́ dọ̀la. agbọ́tàn ẹ̀ ṣé the same thing ò ní repeat ara ẹ̀. ìta sọ gangan ni ìṣe pé bóyá tí róòdù jọmọ Èkó tàbí kò sọmọ ìyẹn tí ẹ̀kọ́ rárá kò sí kankan nù wọn tó bá jẹ gómìnà. there will be no changes. ẹni bá máa perform wà á perform, ẹni tí ò ní perform ò ní perform. but what we are saying is that ṣé Ìgbò sì máa lè control. as a matter of fact Ìgbò ló ń control economy Èkó.
a nídìí láti tanra wa jẹ in táwa ń sọ gangan kí ni way out kí ni solution ẹ̀ to that how can we stop that how can we put an end to that bá a ṣe wo títí tí wọ́n gba gbogbo Ìlọrin mọ́ wa tó gbà mọ́ wa lọ́wọ́ nìyẹn a lè jòkó máa wòran báyìí ẹ lè sọ̀rọ̀ ẹ dá sí. ẹ ṣé bàbá mi Ọmọlúkà ẹ ṣé gan mo ẹ ṣe understand nǹkan tẹ́ ẹ ń sọ ni ṣe rí amúkún alẹ́rù ẹ̀ wọ́ ó ní òkèlè ń wò ẹ̀ wò sálẹ̀ policy ó ní gbogbo nǹkan tó fa nǹkan tá à ń rí ṣebí à ń lọ sílùú òyìnbó a lọ nílé níbẹ̀ Dr. Fúnmi wọ́n ti wà nílùú òyìnbó for over 30 something years wọ́n nílé lọ́hùn àwọn náà nílé wọn bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ tẹ̀lé policy tí ìlú òyìnbó nǹkan tí mò ń sọ nìyẹn but now nísìnyìí Ọlọ́run ti ń bá wa tó ẹ jẹ́ ká wo bọ́lọ́run ṣe máa bá wa tó délẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn ni wọ́n níṣẹ́ ṣe nígbà tọ́lọ́run ti ní kí wọ́n jẹ́ #1 báyìí tí wọ́n bá débẹ̀ ká tébù ọ̀rọ̀ yẹn síwájú wọn kí wọ́n lè bá àwọn aṣòfin sọ̀rọ̀ kí wọ́n lè fún wa ní òfin tó máa di each state mú tó máa lè favour Yorùbá against àwọn nǹkan tá à ń sọ wọ̀nyí tí o bá wá ṣe òwò ní ilẹ̀ bàbá tèmi wàá mọ̀ wípé àlejò ló jẹ́ níbẹ̀ wàá dẹ̀ tẹ̀lé òfin ilẹ̀ mi kò sí property tó ní forever ṣé ti understand òfin a lè fi agídí àbí ìjà àfi tá a bá fẹ́ lọ sí ogun abẹ́lé ni ló kù ogun dẹ̀lélẹ̀ kò rí bí iyán kò dàbí ẹ̀kọ́ o ẹni tí Ṣàngó bá tojú ẹ̀ wọlẹ̀ kò ní bá wọn bọ́ba kò so o. Wisdom is profitable to direct. Ẹ ṣé gan sa. ẹ kú ètò ṣé mo lè sọ̀rọ̀. ṣé Mr. Gafaru nìyẹn. Rárá o Maruf ni olówó kéré ni. Olówó kéré òkè ẹgbọ́n sókè. Ṣé rí ní orí ọ̀rọ̀ ó ṣe Yorùbá lẹ́kọ̀ọ́ kò ṣe Yorùbá lẹ́kọ̀ọ́ wọ́n níbi tí ò gbọ́yìn kì í inú kì í bàjẹ́ o kò sẹ́ọmọ tí Yorùbá tí ó gbọ́ pé wọ́n fẹ́ gboko bàbá òun lọ́wọ́ òun tínú ẹ̀ ó dùn o. Bí a bá dẹ̀ ka ẹrú ní ẹrú lọ́rọ̀ àwọn Ìgbò yìí náà inú ẹrú á bàjẹ́ ṣùgbọ́n wọ́n ní dádì mi sọ ìtàn kan fún mi wọ́n ní ẹrú kan wà ó wá pẹ́ lọ́dọ̀ ọba ẹrú yìí pẹ́ títí tó jẹ́ wípé ọba wá sọ di ọmọ ó wá di wípé ọba ń ra nǹkan mèremère fún un ó wá di ọjọ́ kan ọba àtẹrú yìí fẹ́ lọ sóde wọ́n bá jáde ọba wẹ̀wù gidi sí lọ́rùn ẹ̀wù ọlá ẹ̀wù ìyẹ̀wù ẹ̀yẹ òun náà dírẹ́sì bí ó múra bíi lọ́balọ́ba nígbà tó dé tí wọ́n débi ìnáwó wọ́n ṣàwẹ̀ jẹwẹ̀ mu wọ́n gbé jíjẹ fún wọn wọ́n gbé mímu fún wọn lẹ́yìn ìgbà tí wọ́n jẹ jíjẹ tí wọ́n mu mímu tán ẹrú yìí tún kúrò ní ibi àpèjẹ yìí ó bọ́ sẹ́yìn kùlé níbi tí wọ́n bẹ èèpo iṣu sí tí wọ́n fi gúnyán ó bẹ̀rẹ̀ sí ń ti èèpo iṣu jẹ. ṣé ẹ mọ̀ nígbà tí àwọn èèyàn débẹ̀ wọ́n bá ẹrú níbi tó ti ń ti èèpo iṣu jẹ pé débẹ̀ ni tí ó ṣe ìsọmọgbè ọba wa leléyìí ọlọ́lá la pè é nígbà tó bá débẹ̀ ọba ní ẹ fílẹ̀ kì í kúkú sọba àdá lọ́lá ni ṣùgbọ́n ẹrú mi ni wọ́n ṣẹ̀ ní tẹ́rú bá ti pẹ́ nílé yóò máa bú alájọbí òun ni ọ̀rọ̀ Ìgbò sí Yorùbá ní eléyìí tí wọ́n ń sọ tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹrú wọn ti pẹ́ nílé wọ́n dẹ̀ ń bú alájọbí ìbíní tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ṣé a ti gbàgbé wípé. Network. Ooo. Mr. Gafaru ó yá ẹ sọ̀rọ̀ kó tó di pé àwọn á padà. Gafaru Babátúndé ẹ sọ̀rọ̀. Yes sir, mo ti dá yín lóhùn sir. So nǹkan èmi ò tún ní ọ̀rọ̀ púpọ̀ kan láti sọ bọ̀ bí gbogbo àwọn èèyàn ṣe ń sọ náà tí a bá lè jẹ́ kí gbogbo platform tá a bá tí àwa Yorùbá bá open tá a bá ṣí bóyá TikTok ni o WhatsApp ni àbí Facebook ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní fi àṣà wa àtàwọn ìṣe wa níṣe Yorùbá yẹ ká máa fi kọ́ àwọn ọmọ wa ní online táwọn ọmọ wa bá ń rí ìṣe Yorùbá máa wù wọ́n kíní kan ṣẹlẹ̀ ní àárọ̀ yìí
ìyá ara mi kan ló ṣẹlẹ̀ sí o ọmọ ẹ̀gbọ́n mi àtẹ̀gbọ́n mi àjọ ń lọ ibì kan àbúrò mi kan tó wá ń gbọ́dọ̀ ẹ̀gbọ́n mi obìnrin ọmọ yẹn wá sọ pé kúrò jẹ́ kí n wọlé àbúrò mi yẹn wá ní láti dáhùn pé ìyá ẹ̀ ní kí ló sọ mo ní ó sọ pé kúrò jẹ́ kí n wọlé àbúrò mi wá ní ọmọ kò sọ Yorùbá kọ́ má gbà kó sọ Yorùbá máa ń gbé lọ́mọ Yorùbá bàbá ẹ̀ Ìgbónà ìyá ẹ̀ Àwórì báwo lè ṣe máa ń kó má sọ Yorùbá ṣé mo òyìnbó ni ṣùgbọ́n má ní ká máa sọ̀rọ̀ yẹn a fẹ́ máa jà ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní fi àṣà àti ṣe wa kọ́ àwọn ọmọ wa a dẹ̀ fẹ́ bá tún sọ pé ká ẹ tún jẹ́ kí kíní orin ògo orílẹ̀-èdè ilẹ̀ Oòduà tí wọ́n ti compose bóyá kí a gbé àwọn ìjọba state kankan tó jẹ́ ti Yorùbá kán bẹ̀rẹ̀ sí ní lò ní secondary school primary school bóyá tí nǹkan yẹn bá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ tá a bá ṣe ń gbọ́ because ọgbọ́n wà nínú orin ògo lẹ́wà yẹn ìmọ̀ wà níbẹ̀ òye wà níbẹ̀ nítorí pé tẹ́ bá ń gbọ́ wọ́n máa ń pe kinní kan ní inspiration kẹ́yẹ́ kí n pè ní ìmísí máa gbé yín pé inú mi dùn pé ọmọ Yorùbá ni mí tẹ́ bá ń gbọ́ orin ògo yẹn ẹ jẹ́ kí orin yẹn kí ó circulate kán bẹ̀rẹ̀ sí ní kọ́ ní gbogbo iléèwé ní àwọn radio station tó jẹ́ ti Yorùbá tó jẹ́ pé Yorùbá ni wọ́n ń sọ ń bẹ̀ ẹ jẹ́ kán bẹ̀rẹ̀ sí ní play bóyá ìyẹn tún máa jẹ́ kí orí ìran Yorùbá tún wú láti lè jẹ́ kí a rí nǹkan àgbà padà lórí ibi tẹ́lẹ̀ wá sọ̀rọ̀ lé ń pé gbogbo ọmọ Yorùbá ti ta ilẹ̀ tán gẹ́gẹ́ bí nǹkan tí pásítọ̀ sọ lẹ́ẹ̀kan pé bóyá tí wọ́n bá dé tí bàbá Tinubu bá dé òkè lọ́hùn kan tó òfin yẹn síta kí wọ́n jẹ́ kí límìtì wà lórí ẹni tí ó bá kí ń ṣe ọmọ stéètì kan ẹ lè lọ sílẹ̀ yíbò kẹ́ kọjá àyè yín o bàbá mi èmi ti ṣe. network again ẹ ṣe jàre màámi dọ́tọ̀ mo kàn fẹ́ kẹ́ bá wa rán jẹ up náà ni because mi ń sábà pẹ́ yẹ̀sà network yẹn ni ó sì lọ́dọ̀ mi bí mímọ bóyá ń gbọ́ mi. à ń gbọ́ yín bẹ́ẹ̀ yẹn ẹ kàn bá wa rán jẹ up. à ń gbọ́ yín báyìí ìyá mi. Gẹ́gẹ́ báwọn èèyàn ṣe mú rìpọ́ọ̀tì wá sórí péèjì mi lánàá pé wọ́n ti gbèkó lọ́wọ́ wọn wọ́n fẹ́ gbèkó lọ́wọ́ wọn kí ni káwọn ṣe o àwọn tẹ́ pé ìyá wọn Ìgbò ni ìbàbá wọn Yorùbá ni níbo ni káwọn fì sí. Èmi dẹ̀ wò pé mi ò rò pé bóyá èèyàn kan lè gba Yorùbá bọ́ nǹkan tí mo rò pé bóyá a lè ṣe pé a ti rí bí kinní yẹn ṣe ṣẹlẹ̀ sí anybody tí Yorùbá bá máa talẹ̀ fún tó bá ti jẹ́ bí àwọn àjèjì kán má talẹ̀ kán ni wọ́n rẹ̀ǹtẹ̀ wọ́n lè rẹ̀ǹtẹ̀ bóyá for 10 years or for 15 years kán má talẹ̀ nǹkan ìbí wa mọ́ ṣé nǹkan ìní wa ká má tà síta mọ́ tó bá pọ́n bàbá ńlá wa ti ta tiwọn àwọn ò ní dé bá ilẹ̀ yìí. Nǹkan tó fi sílẹ̀ fáwọn ń sìn kí làá fẹ́ sílẹ̀ fáwọn ọmọ ńgbà tá a bá ti ta gbogbo ẹ̀sán torí owó. Torí náà màá bẹ̀ everybody ká má talẹ̀ fẹ́yàn kankan mọ́ a lè sọ pé òkè bóyá fún wọn fúngbà díẹ̀ kọ́kàn lù fúngbà díẹ̀. ó tọrọ níyà wá sọ. kílẹ̀ yẹn kó jẹ́ tiwa táwọn bàbá ńlá wa bá ti tà kò sí nǹkan tá a fẹ́ dé bá kí làá náà fẹ́ sílẹ̀ fáwọn ọmọ. Àbí nígbà tí Fúlàní bá gbanú igbó mọ́mì Fúlàní gba gbogbo inú igbó wa àwọn Ìgbò náà ra gbogbo ìgboro tán pátá níbo lọmọ Yorùbá fẹ́ wọ̀. ẹ ó dẹ̀ kojú wá sí làǹsìn pátí ló bá yé wa jẹ́ àmì sọ́yìn ti ṣe dàrá wa Yorùbá ń ká kásá àti lọ pátí. bẹ́ẹ̀ni nísìnyí ojú gbogbo wa kásá àti pa màálù ó ti ń lọ ọlọ́mọdé olọ́mọ wa lọ́wọ́. kásá àti pa màálù kájẹ màálù ní tiwa. exactly màálù tó dẹ̀ jẹ́ ìjà àwọn ń ṣiṣẹ́ ibi wọ́n ti ṣiṣẹ́ ibi sára màálù ọ̀hún àwa la máa rà àwa la máa jẹ́ àwa la máa fi ṣe pátí. dókítà ṣe rí ibi tí a ti kó kù nìyẹn tí àwọn èèyàn wa bá ta property wọn níbì kan ètò yẹ kán fi lọ ra ilẹ̀ síbòmíì kí wọ́n tún bẹ̀rẹ̀ development níbòmíì owó yẹn wọ́n á kó lọ sí party wọ́n á lọ máa ná olórin ni. bẹ́ẹ̀ni o. you cannot eat your cake you cannot eat your cake and have it. ṣe ti understand but ibi tá a dé báyìí àwọn assembly wa Lagos State Assembly pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá wa Tinubu tán bá ti dé ipò ààrẹ wọ́n lè bá wa bá Lagos State Government Assembly sọ̀rọ̀ kí wọ́n bá wa ṣe òfin tó máa jẹ́ kí àjòjì mọ̀ pé àjòjì lòun irrespective of whatsoever property. tẹ bá dọkùrẹ́ sí gbogbo main àwọn street tó lágbára jù l'Ákúrẹ́ méjèèjì Àràkálẹ̀ road àtọ́badé ṣùdà road ìbò lórí gbogbo ẹ̀. bẹ́ẹ̀ni kò sí rọ́ńbẹ́ bẹ́ẹ̀ dádó di same so tá a bá ṣe òfin ṣe rí
federation system of government tá à ń operate yìí irọ́ ló wà nídìí ẹ̀ ṣe to understand kò sígbà tí nàìjíríà ò bá ní pín kò sígbà tá à ní padà sí regional system of government ìyẹn ló lè fún kálukú lọ́kàn balẹ̀ wàá mọ̀ wípé region tó wà yìí ìwọ kọ́ ló ní òfin ò dẹ̀ gbà ẹ́ láyè kó o sọ wípé ìwọ ló ní property forever. bẹ́ẹ̀ni. ó níye particular years tó máa fi jẹ́ tiẹ̀ wàá tún rà tó bá ti yẹ ẹ̀yẹn bá ti ń parí ni wàá lọ tún pépà ẹ̀ renew. bẹ́tà bá ti ṣe léyìí tá a bá ní ká máa fìjà sí ẹjọ́ in tó ń wà níwájú wọ́n ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lèèyàn máa ń rí o èèyàn kì í mọ ìparí ẹ̀. àti ẹ̀ ní rógun. àmì Jésù ká fi sùúrù yanjú ẹ̀ torí tá a bá tí bàtà tó bá ti ń ró pọnlápọnlá ó ṣetán tó fẹ́ ya ni o. Sùúrù ni tí bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá ti débẹ̀ kí àwọn àgbààgbà kan bá wọn sọ̀rọ̀ kí wọ́n lè bá wọn aṣòfin ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ kí gbogbo wọn ṣe òfin tó máa jẹ́ kí tonílé àti àlejò kí wọ́n mọ ìwọ̀n ara wọn. Ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ. The Lord bless you all. ẹ ṣé dádì mo dúpẹ́ sà ẹ ṣé gan sà ẹ ṣeun. Mr. Morufu ṣẹ́ẹ̀ṣì ní kankan sọ sí ká round up because of our time. Network yẹn gan network yẹn ò tiẹ̀ wà ókè rárá. ó tiẹ̀ hàǹkì bí ni èmi àti pásítọ̀ nìkan la kùn bí. pásítọ̀ kan network gbé wọn lọ. ó dáa a máa mọ́mì ẹ ṣé mo dúpẹ́ mà dádì pásítọ̀ ẹ ṣeun kù. So mọ́mì a máa pàdé program yín lálẹ́. kò burú sà ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé mà okay mà thank you mà. Yeah. Gbogbo ẹ̀yin olóríire ẹ bá wa power tap lórí program ẹ bá wa power tap ẹ bá wa share ẹ jẹ́ kó rìn ẹ jẹ́ káwọn èèyàn kó gbọ́ lẹ́ẹ̀kan sí Ọmọlúkà lórúkọ tí mò ń jẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá láti bàtà ti bẹ̀rẹ̀ títí tí ó fi tó àkókò yìí a dúpẹ́ lọ́wọ́ yín ojú òní ti gbogbo wa láṣẹ Elédùmarè ẹ ṣé mo dúpẹ́ o Yorùbá kò ní bàjẹ́ o ilẹ̀ Yorùbá kò dẹ̀ ní bàjẹ́ lágbára Ọlọ́run àwa ọmọ Yorùbá a ní bàjẹ́ bákan náà a sì ní kábàámọ̀ ẹ ṣé o a ní bógun lọ ẹ ṣé mo dúpẹ́.